tètè fọwọ́ òsì júwe ilé fún MC Oluomo o kẹ́ẹ̀sì dá Baruwa padà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW ní kíákíá láì fi àkókò ṣòfò. Femi Falana ló tún ti ké gbàjarè sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Eléyìí ò wá lágbára báyìí. Agbẹjọ́rò àgbà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Femi Falana náà tó ti darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW lábẹ́ àkóso Alhaji Tajudeen Baruwa láti pàrọwà fún ìjọba àpapọ̀, adájọ́ àgbà pátápátá tilẹ̀ yìí àti Inspector General of Police Dr. Kayode Egbetokun láti dá Baruwa padà sí ipò ààrẹ ẹgbẹ́ wọn láì fi àkókò ṣòfò. Ó lágbára o. Tẹ́ ẹ bá rántí wípé lọ́jọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2024 tá a wà yìí, ó ní àwọn South West Zone NURTW fa Alhaji Musiliu Akinsanya MC Oluomo sí ipò gẹ́gẹ́ bí National President ẹgbẹ́ NURTW, ṣùgbọ́n yíyàn tí wọ́n yan Oluomo sípò kò fẹ́ẹ́ dùn mọ́ àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan nínú, tí wọ́n sì ń kù sínú wípé ọ̀nà ìrú ni wọ́n gbàgbé ipò fún Oluomo. Ó ga o. Níbi ọjọ́ méjì sẹ́yìn, ó ní Alhaji Tajudeen Baruwa gan fúnra ẹ̀ sì jáde síta láti wá sọ gbangba wípé yíyàn tí wọ́n yan Oluomo sípò lẹ́tọ̀ọ́, bẹ́ẹ̀ kò sì fẹsẹ̀ múlẹ̀ rárá nítorí ilé-ẹjọ́ National Industrial Court àti Court of Appeal ti kọ́kọ́ fòǹtẹ̀ lu Baruwa gẹ́gẹ́ bí National President fún sáà tuntun míì. Ní báyìí, Femi Falana ti wá dìde láti fẹnu sí ọ̀rọ̀ Baruwa láti gba Attorney General of the Federation àti Minister of Justice Mr. Lateef Fagbemi SAN àti Inspector General of Police Dr. Kayode Egbetokun láti rí dájú wípé Baruwa padà sí ipò gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ awakọ̀ NURTW ní kíákíá láì fi àkókò ṣòfò. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní August 28 ọdún 2023, ó ní àwọn tóògì ya wọ National Secretariat NURTW ní Abuja tí wọ́n sì pa ọ̀kan lára àwọn security tó ń ṣọ́ ẹnu ọ̀nà secretariat ọ̀hún. Lẹ́yìn èyí ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n kó gbogbo wọn pátápátá tó fi mọ́ Baruwa àti àwọn tó jọ ń ṣe àkóso ẹgbẹ́ náà lásìkò náà, ṣùgbọ́n tí wọ́n padà yọ ẹ̀sùn ìpànìyàn kúrò nínú ẹ̀sùn tán fi kàn wọ́n, tó sì ṣẹ́kù ẹ̀sùn ìfipágbà ìjọba, eléyìí tó mú Baruwa gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ National Industrial Court. Nínú oṣù kẹta, ìyẹn March 11, 2024, ní ilé-ẹjọ́ ọ̀hún sì dájọ́ wípé kí Baruwa àti àwọn alákòóso ìjọba rẹ̀ kàn máa bá iṣẹ́ lọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NURTW tí wọ́n yàn. Lẹ́yìn náà ni àwọn ọmọ ẹgbẹ́ tí ìdájọ́ ọ̀hún ò tẹ́ lọ́rùn gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní Àbújá, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ padà dá ẹjọ́ wọn nù tán sì gbé ìdájọ́ kalẹ̀ ní November 8, 2024, eléyìí tí ó ní wọ́n fi ẹsẹ̀ ìdájọ́ tí ilé-ẹjọ́ National Industrial Court ti kọ́kọ́ dá lórí ọ̀rọ̀ yìí múlẹ̀ ṣinṣinṣin wípé Baruwa náà ni yóò sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí National President ẹgbẹ́ wọn fún sáà tuntun míì. Fún ìdí èyí, Falana wá ní àwọn ń pàrọwà fún Attorney General of Federation àti Minister of Justice Mr. Lateef Fagbemi Senior Advocate àti Inspector General of Police Dr. Kayode Egbetokun láti rí dájú wípé wọ́n dá Baruwa padà sí ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà kí wọ́n sì fọwọ́ òsì júwe lé fún MC Oluomo ní ìbámu pẹ̀lú ìdájọ́ tí National Industrial Court àti Court of Appeal ti kọ́kọ́ dá síwájú. Ó lágbára o, ọ̀rọ̀ yìí ó mà wá dójú ẹ̀ ó tójú sùúyàn. Bó ni yóò ṣe já sí gan? Ibo lẹ́yìn lérò wípé yóò padà já sí? Ẹ máa fi opinion tiyín sí kọ́mẹ̀ǹtì. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà lábẹ́ fọ́nrán ètò máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi, tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.